Àgbà olórin ọba orin Saheed Osupa ti sọ̀rọ̀ sókè lórí ìdí tó ṣe mú University of Ibadan fún ìdàgbàsókè lórí education ẹ̀. Ẹ ti máa gbọ́ pé Saheed Osupa ti graduate ní University of Ibadan. Yàtọ̀ sí pé ọba orin Saheed Osupa ní àwọn certificate kan tí wọ́n gbà lókè òkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n decide pé àwọn tún fẹ́ ní certificate degree ní Nàìjíríà kó má bàa dàbí pé bóyá awúrúju lọ́n fi gba gbogbo àwọn certificate tòkè òkun yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n wá sọ̀rọ̀ lórí ìdí tí wọ́n ṣe ní láti lọ bẹ̀rẹ̀ láti 100 level. Ṣé mọ̀ pé àwọn èèyàn máa ń sọ oríṣiríṣi pé ó lè jẹ́ pé nítorí pé mọ̀ọ́yàn ni àbí kinní kan bóyá kò tiẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pé wọ́n wá sọ ìdí táwọn ṣe láti bẹ̀rẹ̀ 100 level láti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí àti pé ìdí kan wà táwọn ṣe mú University of Ibadan. Àfi kẹ́ ẹ gbọ́ ohun tó sọ nínú fọ́nrán tí máa mú wá fún ẹ. Láàárín àwọn olórin Fuji, Saheed Osupa ti set pace. Wọ́n ti set ìlànà lórí pé kéèyàn máa kàwé sí kó máa upgrade ara ẹ̀. Saheed Osupa wà láàárín àwọn tó kàwé jù báyìí, tí ò bá ṣe pé bóyá àwọn gangan náà fẹ́ kàwé jù láàárín àwọn olórin Fuji. Ìgbésẹ̀ ìwé kíkà yìí wá jẹ́ nǹkan tí ó dàbí good impression tí wọ́n ti create fáwọn Fuji musician, because nísìnyí Saheed Osupa jẹ́ ọ̀kan gbogbo láàrin àwọn tó jẹ́ Fuji musician tó jẹ́ pé àwọn èèyàn máa rí wọn pé àti Saheed Osupa bá tẹ̀lé tó bá upgrade tó jẹ́ ẹni tó kàwé, definitely àwọn olórin Fuji míì náà àwọn náà kàwé, wọ́n máa fojú tó dáa wọ́n máa fi wò wọ́n, yàtọ̀ sí ayé ìgbà yẹn tó jẹ́ pé àwọn èèyàn máa rí wọn bí riff-raff nǹkan ṣùgbọ́n àwọn náà ti ń upgrade báyìí tó jẹ́ pé àwọn kan believe pé àwọn ọmọ ọ̀ta nìkan ló ń kọrin Fuji àti àwọn tó ń gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kódà ìròyìn ayọ̀ ló jẹ́ pé Saheed Osupa ti wá ní bachelor's degree ní political science pẹ̀lú second class honours upper division, èyí tó dágájá. Àfi kẹ́ gbọ́rọ̀ lẹ́nu Saheed Osupa. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ ìdí pàtàkì tí Saheed Osupa ṣe decide pé University of Ibadan gangan làwọn máa mú láàárín gbogbo yunifásitì tó kù. Ẹ gbọ́ ìdí pàtàkì yẹn àti ìdí tí wọ́n ṣe lọ kàwé níbẹ̀. Mo rò fúnra mi pé ó yẹ kí n tún upgrade ara mi. Mo fẹ́ kíní ìmọ̀ mi, mo fẹ́ expand the intellectual capacity mi. Mo rí pé mi fẹ́ máa wà kọ́ máa yọ mílẹ̀ láwọn àwùjọ kan. Mo fẹ́ máa wà segregated. Ìjọba òkè jẹ́ kí n lọ kí explore kíní mi. So mo ti sáà láti wá sí UI. Mo ti try other schools mo fẹ́ lọ. But wọ́n lè fún mi ní quality kind of education tó mo fẹ́. So mo ṣe báwọn náà ní quality education tó ti tẹ́lẹ̀ pé according to bí UI ṣe ti pẹ́ nú kíní. Àwọn èèyàn ti sọ̀rọ̀ ní nǹkan tí ò darí máa pè jẹ́ nǹkan sí UI. Ìrìn àjò mi ní UI yìí kò ṣe jẹ́ tó ó ṣe kan tó rọrùn torí mo fẹ́ sá padà ní London level. Mo fẹ́ sá padà nígbà tí mo wà London level yẹn mo ń gbọ́ gbogbo ẹ̀ 70 ìwádìí mo ṣàgbà gbogbo ẹ̀ ní 200 level mo ń gbà nígbà tó wà ní 300 level tó torí kíkọ́. Ibi tí mo gbé kí n tún ṣòkòtò mi sán so n sì gbé bọ̀ lákòókò ẹ̀ mo gbé wọlé lákòókò first semester mo ti mo padà àjọ sára mi tó mo máa lọ bẹ́ẹ̀ ojú mi rí gbọ̀ngàn tí mo gbọdọ̀ máa fẹ́ torí pé mo fẹ́ sọ báwọn ìjọba tí tó mo fẹ́ gbé gbèsè tí mo gbé lójú àyè ní best fún torí pé mo ṣe a lot of things láti lè pass through gbogbo orúkọ báyìí mo gba lecturer méjì mo lóbi sọ́jọ́ ìkọ̀kọ̀ mo fi ṣe kíní yẹn so tí wọ́n tó wá tètè ṣe tọ́nù exam bí 1 hour 30 minutes lọ́ máa fún ọ ìgbà tí ẹ tán bí 10 minutes ìgbà mi 15 minutes orí mo mọ nǹkan yẹn wọ́n á ní rọ́ọ̀rì wọ́n bá mi fà mo ṣáà tún put more effort tí mo fi ṣe tán mo dúpẹ́ fọlọ́ mo ṣe tán pẹ̀lú ṣùgbọ́n alhamdulillah. Ẹ ti gbọ́ yẹn o, kí àwọn olórin Fuji kan wá tẹ̀lé ipasẹ̀ yìí bí wọ́n bá ṣe ń ṣe kárí àwọn tó ń kọrin Fuji lọ́tún lọ́sì kan upgrade kan má bàa yọ wọ́n setting àti pé àwọn tí ò bá tiẹ̀ ti kà rárá kí wọ́n lọ kà àwọn tó bá ti kà kí wọ́n upgrade ara wọn. Kò jẹ́ bó ti jẹ́ ẹ̀yin èèyàn kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí. Remember to like, share and follow us. Thanks for watching.